atótó arére pàkóyí bàbá mùgánà bójú bá ń rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹyẹ oko kìí ké ẹyẹkẹ́yẹ kó mọ̀ ké mọ́ ẹyẹ ọlọ́wọ̀ ló fẹ́ gbòde èèyàn tó lérìnwó yà ló ní àsìnmi ariwo ẹ kú ilé làákàrà alé ẹ̀rì wá làákérò ọ̀nà bó bá tọ́jọ́ méjì jọ́ mẹ́ta tá a ti ríra ẹni ẹkú àti làákíní jagunmọ́lédè yín náà tún ní ni mo tútù dé sí yín lọ́rùn ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì kí ni ohun tí mo tún mú wá lónìí ọ̀rọ̀ nípa ìfàlọ́mọ wọ́n ní báyìí là ń ṣe ńlẹ̀ wá ìwọ bòmíì ni eégún ní gbowó òde Òṣogbo ìjà gbóró ń ti Ìbàdàn mọ́sùmọ́tò ń tèkó kí ni ohun tí mo sọ tí mo bá débẹ̀ ni pé ọ̀làjú ti dé a ti bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí à ń pè ní DNA test àmọ́ kí ni ohun tí àwa Yorùbá gan ń ṣe ní ayé àtijọ́ láti mọ ọmọ àlè yàtọ̀ sọ́mọ ọkọ òun ni tá à ń pè ní ìfàlọ́mọ ní orò ìdílé tí wọ́n máa ń ṣe fún ìyàwó tí a bá mọ̀ pé bóyá ìrìn ẹsẹ̀ rẹ̀ ò fi bẹ́ẹ̀ mọ́ ó sì lè jẹ́ èyí tó mọ́ èyí ó wù ó jẹ́ àmọ́ kí ni orò yìí tó pilẹ̀ ìfàlọ́mọ gbàrà tí a bá ti bímọ lẹ́yìn ọjọ́ keje tí a bá ti bímọ tàbí ọjọ́ kẹfà èyí wà ní agboolé ságboolé ní agboolé ìdílé kan wà ńbẹ̀ tó ga àwọn àgbàlagbà wọ́n ṣètò àwọn àjò kan sínú omi wọ́n sì gbé omi yìí sí ẹ̀gbẹ́ kan wọ́n pe ìyá ọmọ láti bọ́ síta kó gbé ọmọ rẹ̀ pọ̀ sẹ́yìn ìyá ọmọ ò ní wọṣọ yóò rọṣọ mọ́ ìgbà àyà yóò pọn ọmọ náà sí ẹ̀yìn wọ́n wá ní kí ìyá ọmọ kó sáré wọlé sáré jáde nígbà àkọ́kọ́ bí ó bá ti sáré wọlé bó bá ṣe ń sáré jáde bọ̀ ni wọ́n da omi náà sórí òrùlé tí ìyá ọmọ ó sì fi ẹ̀yìn ọmọ gba omi náà fún ìgbà àkọ́kọ́ nígbà kejì wọ́n tún da omi náà sórí òrùlé wọ́n ní kí ìyá ọmọ sáré fi ẹ̀yìn ọmọ gba omi náà kí ni ìdí tí wọ́n fi ń ṣe ni pé bí ọmọ yìí bí kò bá sunkún nígbà tí omi náà bá kàn lára a jẹ́ pé ọmọ àlè ni àmọ́ bí omi náà bá ti kan ọmọ náà lára tó bá ti sunkún nígbà àkọ́kọ́ ìgbà kejì àti ìgbà kẹta ọmọ yìí kì í ṣe ọmọ àlè kí ni mo sọ tí mo bá débẹ̀ ẹ mọ̀ sọ pé àtibí tán bá domi sọmọ kékeré lára ó yẹ kó sunkún rárá o kì í ṣe bíi tìfàlọ́mọ tó bá jọmọ àlè ni àwọn àgbà ní sàá bí ológun ti ní kó sàá kó lè bá àjẹ́ bó ti yẹ kó jẹ́ bó bá jọmọ àlè ni ọmọ yìí ò ní sunkún kódà ẹ̀rín ni yóò mọ̀ bó kẹ́ nígbà téèyàn bá ń fa kàrà jẹ̀kọ àmọ́ bó bá jọmọ ọkọ ni lójú ẹsẹ̀ ni yóò sunkún bí àpẹẹrẹ tá a bá lọ sí ìlú kan ní Ìlàjẹ orò táwọn ń ṣe láti dá ọmọ àlè mọ̀ yàtọ̀ sọ́mọ ọkọ ni pé wọ́n wá àpẹẹrẹ kan wọ́n sì faṣọ tẹ́nu rẹ̀ wọ́n wá gbé ọmọ tuntun sínú rẹ̀ wọ́n gbé sójú odò kódò gbé lọ bódò bá ti gbé ọmọ náà lọ bó bá jọmọ ọkọ ni tí kì í ṣọmọ àlè odò yóò gbé ọmọ náà padà àmọ́ tó bá jọmọ àlè ni odò ó gbé ọmọ náà lọ ráúráú ìbéèrè ni pé ṣáwọn Yorùbá tó ń ṣe èyí ṣé wọ́n gọ̀ ni a rí i pé ìwọ̀n bíntín ni ọmọ àlè tó wà ní ayé ìgbà náà nítorí pé orò ìdílé wà tí a ṣe tí àwọn olóyìnbó ń lò ní DNA test báyìí kí ni tí mo sọ tí mo bá débẹ̀ ìwọ tó ń wò mí ìwọ tó ń gbọ́ mi ṣé wọ́n ṣòro fún ọ DNA test ṣé wọ́n ṣe fún ọ bó tilẹ̀ jẹ́ pé ìjó ti wọ́ kúrò níbi ìtàná ìyàtọ̀ ti dé bá ìwẹ̀ àárọ̀ gbogbo ohun ló ti yí padà débi pé orò ìdílé tá à ń ṣe àṣe mọ́ Ifá gan ti ń gbowó ẹ̀yìn obì ò yan re mọ́ ibi lobìnrin yàn nígbà tó wó bá ti wọ̀ DNA test a ti bẹ̀rẹ̀ sí ní mú kan mọ́kan débi pé a ti ń gbọ́ ọmọ ọba fọ́sùn ẹ já ronú ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká sọ àṣà nù àṣà àti ìṣe tó ń parẹ́ ló fà á tí ọmọ àlè tó fi pọ̀ ju ọmọ ọkọ lọ títí ìgbà mẹ́ta àtijọ́ máa pàdé gẹ́ẹ́rẹ́ ìpéǹpéjú ní àlà fìlà àti gèlè tí fìlà tàbí gèlè bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá mọ̀mọ́ sí ò sí nǹkan mo kí yín pé ẹ kú kàlẹ̀.